òdìgòbé mi ò sọ fún yín ẹ̀yin mùsùlùmí Yorùbá wọ́n ti ya yín sẹ́tìn àwọn múríkì Akíntọ́lá àwọn olúwàǹkó àwọn rándanrandan mufti àwọn náà máa pín ṣéǹjì kékeré ṣéǹjì bí títí níbẹ̀ náà máa yọ fún wọn bẹ́ẹ̀ tí òde nǹkan kan òun làwọn fi ń sinwín kiri ṣé o ti gbọ́ EFCC ti bá wa padà dá sí ọ̀rọ̀ 90 billion subsidy hajj báwo ni gọ̀dọ̀ rẹ̀ ti padà lọ́lù mọ́ra wọn báwo ni EFCC tún ṣe máa dá sí ọ̀rọ̀ ilẹ̀ mímọ́ à ń kó àwọn ènìyàn lọ sí ilẹ̀ mímọ́ lọ ṣe prayer wá fún Nàìjíríà wọ́n ti kó wàdúrà jẹ ṣe ráwọn ọmọ èṣù ẹ mọ wọná ni kẹwù jalali iná ẹ sòsè kẹwù ní Kòtàngórà ẹnirọ ni EFCC arrest Hajj Commission's chairman ṣe ń gbọ́ EFCC ti gbé wọn secretary over 90 billion subsidy fraud àti commission so chairman o àti secretary ìwì lọ́gbà EFCC láti bẹ̀lẹ̀ ti máa jóná iná lẹ́wọ̀ náà ní straight ẹ̀yin èwo nínú yín lẹ lórí láyà tẹ́ tún gbá ilẹ̀ mímọ́ lẹ́yìn tó ní kẹ́ ló gbàdúrà wá fún country abálájọ tí gbogbo ẹ̀ wá lọ́lù mo sọ náà mo láwọn eléyìí òde àjì débi tán máa gbàdúrà o The Economic and Financial Crimes Commission EFCC has detained executive chairman of National Hajj Commission of Nigeria Jalal Arabi and the secretary Abdullahi Kòtàngórà over alleged 90 billion naira Hajj subsidy fraud. Wọ́n ti fraud ilẹ̀ mímọ́ wọ́n fraud ànábì wàhálà dé. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ti ya wèrè o ẹ ti wá wèrè o ẹ tún gba ilẹ̀ mímọ́ ẹ tún fraud ilẹ̀ mímọ́ ẹ tún fraud àdúrà wàhálà tí wà bàbá Tinubu lẹ́yìn èwo nínú ẹ̀yin mùsùlùmí lẹ́gbà nínú iṣẹ́ owó yẹn tẹ́ ẹ ṣojú fúrú tẹ́ ẹ ṣẹnu fọ́rọ́ tẹ́ ẹ fi ṣe kọ́tọ́ ní kẹ́ ẹ fi ṣe abálájọ táàrí àtọ́ka báàlẹ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ ṣe máa ná 90 billion lọ gbàdúrà wá tí gbogbo ẹ̀ wá lọ́lù lẹ́yìn àdúrà tó lọ gbà wá protest ló fọ́lù ẹ̀ èwo nínú yín ló gbá ànábì nínú yín ẹ máa pọ̀ ní o kẹ́ù lẹ́ lọ ọ̀run iná. ICPC wá lọ lẹ́yìn à ń lọ gbogbo ọ́fíìsì wọn pátá wọn lọ kó gbogbo dọ́kúmẹ́ǹtì nígbà tí wọ́n wá ti ọwọ́ bọ̀ dáadáa tí wọ́n ti ọwọ́ bọ̀ dáadáa ọkùnrin ní fúnra rẹ̀ ó wá jẹ́wọ́ wípé àfà 137 million òun ni tí wọ́n inflate gẹ́gẹ́ bí extra code wọn 137 million extra code lásán fún ogójì ọjọ́ same chairman yìí kan náà ó tún wá backdate document inserted a provision in a minute of meeting ó tún wá backdate document wípé meeting kan wà táwọn ti ṣe sẹ́yìn o àwọn gbé contract 778 million fún ẹnìkan gẹ́gẹ́ bí consultant àmọ́ wọ́n wá orúkọ company wọn rí nígbà tí wọ́n tún wádìí wọ́n rí pé ìfádà tíkà minka ìlẹ́kà náà ni ìwọ náà ló award contract ọ̀dọ̀ ẹ̀ náà lówó lọ out of the 90 billion Hajj subsidy, the chairman instructed the withdrawal of 3.7 billion in cash. Soro mi ye, and the same is yet to be accounted for. Ó tún wá ní níbi tí chairman lágbára tó láyàdé, ó tún ní kí wọ́n lọ gba 3.7 billion cash jáde. Gbogbo òfin tí Nàìjíríà máa ń ṣe wọn gbọ́dọ̀ gbowó jù báyìí lọ àṣé àwa tálíkà ni àṣàwà mẹ̀kúnnù lòfin ni máa mú 3.7 billion tí ìjọba bá fẹ́ ṣe dá báǹkì tí wọ́n ti gba owó jáde GM bẹ̀ chairman níbẹ̀ ó yẹ kán sanction wọn ni. Ó lẹ́tí kẹ́ni o ẹ̀yin èèyàn mi EFCC arrest Hajj Commissioner's chairman secretary over 90 billion naira subsidy fraud. The Economic and Financial Crimes Commission EFCC has detained executive chairman of the National Hajj Commission of Nigeria, Jalal Arabi, and the secretary, Abdullahi Kòtàngórà, over alleged 90 billion Hajj subsidy fraud. President Bola Tinubu had approved 90 billion naira for the commission to subsidize the Hajj cost of pilgrim. But the EFCC began inviting top officials of the Hajj Commission for questioning over alleged mismanagement of the funds. A document by the anti-graft agency showed that a total of 314,000 Saudi riyals, 98 something, was recovered from the NACON chairman and other officials.
The anti-graft agency stressed that its investigation revealed that from the 90 billion released from Hajj subsidy, Arabi fraudulently overpaid himself and others the necessary operational cost. Ẹ gbà mí nítorí Ọlọ́run. Ẹ gbà mí nítorí Ọlọ́run. Ẹ tún gba àdúrà, ẹ gba Ọlọ́run. Jalali ayé ẹ dẹ̀ máa jàlálù ni o. Kò tangora kò tó yẹn ló ń lọ. Ẹ ń gba Ọlọ́run àti gbogbo ẹ̀yin mùsùlùmí tó kù. Ṣé ra wọn tán pera wọn láàjì. Tẹ́ bá wá rí wọn nínú Islamic program kan wá máa ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ látòkè ọ̀run wá pẹ̀lú kíní tẹ̀síbíù lọ́wọ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà máa kúrú náà máa bẹ̀rẹ̀ náà máa nàró náà máa kúrú náà máa bẹ̀rẹ̀ náà máa nàró lẹ máa wò lẹ́yìn lẹ fọ́n sórí online lẹ ń ṣe wáàsí. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni ó gọ́ ọgbọ́n o. Ó dàbí tá a bá dé yìí. Èwo nínú ẹ̀yin ọmọ Yorùbá mùsùlùmí lẹ bá wọn jẹ nínú ẹ̀ tètè lọ bá EFCC kórúkọ yín tó wọ online torí orúkọ yín ò ní wọ online kí EFCC dárúkọ yín nísìn kí irú wa ìwà gbé kẹ wá máa try láti sọ wípé ẹ̀wọ̀n kan bà yín lórúkọ jẹ́ àní kẹ má ṣèbàjẹ́ mọ́ àìṣèbàjẹ́ làwọn ò ní dárúkọ yín tẹ́ bá ṣe tán bá tí pépà bá gbé tá a bá rí tẹ́mi bá rí online yín gbé síta kí àbí kọ́ lọ́rùn scrap Nàìjíríà kúrò ní orílẹ̀-èdè àgbáńláyé ni mo sọ o ẹ̀yin ọmọ Nàìjíríà ti ya nǹkan mọ́ lọ́n lọ́wọ́ o wà ókè o àwọn leaders wá sẹ́wẹ́ báyìí àwọn masses gbabí wọ́n ya wèrè gbabí àbí báwo láti ṣe léyìí sí abalajọ tàdúrà Nàìjíríà ò gbà áńgẹ́lì tó ń gba àdúrà Nàìjíríà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run wọ́n ti gbà wọ́n ti fraud ẹ̀ wọ́n ti scam ẹ̀ kò padà gbàdúrà lọ́wọ́ wa mọ́ abalajọ tàdúrà owó gbà èmi náà sọ àbí ṣé ìwọ náà ò sọ ni jọ nítorí Ọlọ́run àbó rí wípé ní ìgbà tí wọ́n kó dídí 90 billion bàbá Tinubu go gbé 90 billion kò ṣàgbò àsílẹ̀ báyìí láti ìgbà tán náà ti yọ subsidy tá padà mọ̀ pé wọ́n sọ subsidy nsìn wọ́n padà rí gbé sílẹ̀ pé àtijọ́ tán ti ń pín owó tán ti ń pín ráìsì ó dẹ̀ pé inú ráìsì àti grain náà ṣe kìíní sí ó dẹ̀ pé inú ráìsì àti grain ṣẹ̀dẹ̀ mọ̀ pé bàbá nígbà tó ti ń campaign náà ti sọ pé kán lọ kó àwọn youth lọ sínú Sambisa what they will eat corn rice cassava àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó wá jẹ́ wípé gbogbo nǹkan tó bá ti lọ lódì Nàìjíríà síta bá ti pariwo síta ráìsì ni bàbá fi ń ṣọ́ọ̀kì ẹnu wa àti ẹ̀ padà rí ráìsì nǹkan kó padà kó tiẹ̀ jẹ́ kọ́ọ̀pù ráìsì kan kó tiẹ̀ dádì Tinubu mo ní ìbéèrè ni ẹ má bínú ẹ jọ ṣé inú ráìsì àti grain náà padà ṣe final iṣẹ́ ìsìn ni torí ó ti fẹ́ máa jọ bẹ́ẹ̀ èwo nu ẹ̀yin ọmọ mùsùlùmí Yorùbá lẹ́ẹ̀ṣí ẹ̀ nínú owó ìkan tó wọ́ọ̀dì yín bàbá Múríkì Akíntọ́lá bí wọ́n bá fún gbogbo èèyàn mo mọ̀ yín torí mo ti rí inú interview tán ti ń wọ́ọ̀dì yín gbà kan wípé owó yẹn ti pọ̀ jù 10 defend 90 billion definitely ẹ̀rín rí lára ẹ̀ wọ́n á pe kàn yín náà Olúwo wọ́n á fún Olúwo ń bẹ̀ toró ti bá wọn mulẹ̀ ó ti fẹ́ wọn láya ní nọ́ọ̀tì èyí tó ń ṣe bí ìgbà tí kòkòrò kó wọnú ẹ̀ tó forí gbálẹ̀ kiri mọ́fìtì gan wọn kẹ́dẹ̀ máa wo bí tí èrò Ọlọ́run ti bà mí o àwọn nọ́dánà ló máa mú highest gigantic share mbẹ́ o ṣe rí tanṣó náà bíntín náà tanṣó òun náà máa kán sọ́yẹ̀ ètè àwọn eléyìí o náà sínwín káàkiri yìí o àṣírí kan tú lọ ní kẹ́ùkẹ́ù ẹ wá gbọ́ wọ́n ní Dambelo is trending because after his Tulumbu ẹ̀yin wo lẹ́ ń pè bàbá Tinubu ní Tulumbu nu yín ẹ má borúkọ bàbá jẹ́ o Tinubu kì í ṣe Tulumbu ọmọ yìí ló máa pè Tulumbu anyway after his Tulumbu's Malta refinery story ẹni yìí ló gbé story yẹn jáde Dambelo ló tú àṣírí o ló ní bàbá Tulumbu ipe wọ́n ní refinery ní Malta tí wọ́n képo lọ ilé ayé ìṣá àbáwọn èèyàn àwọn Nigerian leaders and elders ó dẹ̀ pé wọ́n believe pé tó bá kú wọ́n padà náwó lọ́rùn kò sí wàhálà nísìnyí Dambelo ti táṣìírí ó ti sọ̀pá sílò ó ti fàlùyà o ẹja àdébẹ̀ pa Kano APC has called for his arrest for informing Northerners. Now with evidence with evidence online ni mo ti rí o ẹ jọ̀ọ́ don't come for me o ẹ̀yin mùsùlùmí torí wàhálà yín pọ̀ díẹ̀. Now with evidence he has exposed how APC is using Mecca Islamic
Islam's prestigious holy city to loot funds and buy lavish hotels. Hey. Hey. Oh. Àwọn ọmọ náà ló kù Nàìjíríà o. So, ó ti wá débi pé ká máa fi Mecca parọ́, ẹ tún fi ń loot owó. Lẹ́yìn ilẹ̀ mímọ́ ẹ̀ ń lọ Mecca ṣe irọ́ ni èmi náà sọ èwo làbúrò lọ Mecca ẹ̀ ń lọ Mecca ẹ̀ wá dá uniform oríṣiríṣi káàpù oríṣiríṣi kí ló dé? Nàìjíríà padà fi Mecca scam. Ilẹ̀ mímọ́ ẹ padà bójú ilẹ̀ mímọ́ jẹ́. Tí mo bá tún rí yín tẹ́ tún lọ síbẹ̀ tẹ́ tún lọ tẹ́ fẹ́ sọ pé ẹ fẹ́ lọ lẹ̀kọ̀ má ṣètánì torí pé ó ti ṣú ojú pé ẹ̀yin Nàìjíríà sì tẹ́ ẹ bá kò ṣe gbogbo yín o ẹ̀yin gbogbo wèrè wọ̀nyí ni o sẹ́ẹ̀tì àwọn wèrè yìí ni tẹ́ ẹ bá lọ Mecca ẹ̀yin gan ló yẹ kó máa lẹ̀kọ̀ mọ́ ẹ̀yin ló yẹ kó fòkò pa sí Mecca torí pé ẹ̀yin gangan ni àsìtánì àbí kílẹ̀ ni mo wí ẹ̀já máa gbọ́ lọ. Wọ́n fi Mecca ilẹ̀ mímọ́ wọ́n fi ń lùtù owó lọ fi kọ́ hòtẹ́ẹ̀lì. Hey, he exposed, to continue, when he exposed Kano APC, Muritala Sule Garo, who is Kano's deputy governor's candidate and the former commissioner of local government affairs under the infamous Gandola. Dambelo said during Muritala's tenure as Kano's commissioner of local government, he imposed a compulsory minimum levy of 5 million on every local government in Kano for the purchase of diesel to treat water plants in the state. Kano has 44 local governments. Yeah. So 5 million naira times 44 local government, that is 220 million naira. Egbawa. When the local government pays this 220 million monthly every month he will pocket it. Muritala allegedly created 2 companies, one MG multipurpose services owned by himself, 2 AU Future Investments Limited limited owned by him but opened through his relatives. Shetiri wọ́n lọ worúkọ ọmọ tán tí ibi tán tẹ̀ tí ìmọ̀yàn tó máa lóyún ẹ̀ wọ́n á fi ṣí company wọ́n á fi ṣí account kò sí wàhálà. So when local government council pay him 220 million for water treatment, he will use his 2 companies to write to the state commissioner of local government to ask for funds to buy diesel and logistics. Lẹ́yìn ìgbà tó ti gba 220 million every month, a ṣẹ̀ṣẹ̀ tó wá fi ọ́fíìsì ẹ̀ gbé lẹ́tà dìde lọ sọ́dọ̀ commissioner, a ṣẹ̀ tún béèrè fún owó tó ti gbà already. Wàhálà ti wà, Nàìjíríà ò lè dá ẹja fa Nàìjíríà yá. Ṣé wọ́n náà ti rí wípé Nàìjíríà ò lè tòrò? Muritala is the commissioner of local government. In a year, he gets an average of 2.64 billion naira. Hey, in 4 years. In a year, he gets an average of 2.64 billion. In 4 years, he gets 10.58 billion naira. He then converts the money from naira to Saudi riyal via Kano BDC's Muftau Sani and NNM Fage. Oh my God. He allegedly launders the money through a Saudi real estate company called Nax Vision to further those tension to reduce suspicion. He used 10 billion to buy a suite in a hotel in Mecca, Hilton's Hotel. From the room you can see the Kaaba. Hey. Èèyàn kan ó lọ ra ó fowó 10 billion naira ó fi ra súùtù kan pa nínú hòtẹ́ẹ̀lì tí ó bá ń wo látojú window America bá ebi dẹ̀ ń pa wọ́n ní nọ́ọ̀tì wọ́n ṣe bámbi àlà ń bẹ̀. Mo sọ mo ní bí àwọn leaders wọn ní nọ́ọ̀tì ṣe ń ṣe làwọn tí south west náà ti fẹ́ máa copy ṣùgbọ́n tí yín máa yọ yín léyìn sílẹ̀ ni o àwa kì í ṣe àlìmájìrí o. Gbogbo ẹ̀yin political elder leaders and elders wa nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ń ṣàlìmájìrí àlè gba rádaràda lọ́wọ́ yẹn má try ẹ jẹ́ lọ dá padà ẹ ń ya lọ́dọ̀ wọn ẹ jẹ́ lọ dá padà ẹ fìrù fọnà ẹ máa forí fọnà gan. The Kahaba, sometimes referred to as Al-Kaaba Al-Musharafa. Ẹ má bínú ẹ̀yin Mùsùlùmí ní òdodo tí mi bá pè dáadáa.
is a stone building at the center of Islam's most important mosque and holiest site, the Masjid al-Haram in Mecca, Saudi Arabia. It is considered by Muslims to be the Bait Allah and is the Qibla for Muslims around the world. Qibla for Muslims around the world. Don't fi gbá wa, wọ́n fi ń kówó jẹ. Owó àwọn mẹ̀kúnnù for the world. Okay, Kaaba. Okay. Dambelo added that they are calling for his arrest. Meanwhile, he has only exposed just one of APC commissioners and politicians out of many. APC ti báyé jẹ́ o, abálájọ àfààyàn sọ. Iye di ó di ACN yẹn ló wà wò pé jẹ́ ká pa kínní pọ̀. Buhari kó èèyàn tiẹ̀ wá, Tinubu kó èèyàn tiẹ̀ wá, àwọn ilẹ̀ Ìgbò náà kó èèyàn tiẹ̀ náà papọ̀ náà ń pè ní àpapọ̀ ẹlẹ́yẹ náà ń pè ní APC. Àwọn tán ti sáwọ́ ọ̀dájú. Awo ọ̀dájú awolé alára ni wọ́n tọrọ ni ọlọ́tẹ̀kùnláwà gbogbo ayé kò sí tí ò sí nínú APC, kò sí nǹkan náà láyé tẹ̀ ń wá tí ò sí níbẹ̀. Àdìbáwọ̀ Nàìjíríà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, lẹ́yìn ṣe ń plan làwọn náà ń plan, bẹ́ẹ̀ àwọn ṣe ń plan lẹ́yìn náà ń plan ni. Wàláhí àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa. Làtẹ́ aṣọ wà látẹ́ tó kẹ bábà láì. Ẹ má jẹ́ ajá kan wípé ayé wa ayé Nàìjíríà ò lè dá mọ́. Kò yẹ yín báyìí. Wà látẹ́ tó kẹ bábà láì. Ẹ má fi ojú ọ̀nà tọ́lọ́run balẹ̀. Fàyín náà yóò ṣàkó àyò tààlàkùn. Tá a bá ń kanlẹ̀kùn tá a bá kúrò ń bẹ̀, wọ́n padà sílẹ̀kùn fún wa nírọ̀rùn. Sọ gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká ní sùúrù. Tí ẹ bá ti fi ẹ̀hónú yín hàn fún ìjọba, tíjọba ti gbọ́, ẹ jẹ́ ká máa retí nǹkan tíjọba ó ṣe. Sọ̀rọ̀ mi yé, a sì mọ̀ wípé ìjọba náà nísìnyí ẹ ti kà wọ́n láyà. Látà náà nísìnyí àwọn náà ò lè sinmi. Èyí tí ó máa lo oògùn BP, èyí tí ó lóògùn oorun, èyí tí wọ́n fami sí lára, èyí tí wọ́n fún lóògùn, èyí tí wọ́n bá ń wọ ìgbáyà rẹ̀, èyí tí wọ́n gbé blọ́ọ̀kì lé orí rẹ̀ pé orí ìgbóná pọ̀ lẹ́nu àná náà. Ẹ kàn rí wọn lórí tẹlifíṣàn mọ́, àwọn gan ní pọ́blẹ́mù jù yín lọ. Ṣé ẹ ti ráyé báyìí? Wọ́n ní àpapọ̀ gbogbo àwọn ẹlẹ́yẹ ti Ìgbò, tilẹ̀ Haúsá àti tilẹ̀ Yorùbá, òun ni wọ́n parapọ̀ ni wọ́n kó ó di APC. APC ẹyẹ ayé gẹ́ngẹ́ngẹ́ngẹ́ng gbìgbìgbìgbì. APC ẹyẹ àgbàkò gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n gbìgbìgbì. APC ti báyé jẹ́ ẹgbẹ́ àwọn big mummy tó ń fi 200 years aṣọ rán mínísítẹ̀ gbangban gbìgbìgbì. APC báyé jẹ́ wọ́n bọ̀run ṣe jẹ́ ẹ lè kú síbi táṣọ yín wá o. Kì í ṣe pé kíní nìkan wọ́n tún ṣàwọ̀ ọ̀dájú. APC LP 78 LP 80 Obi Kerenke PDP ẹ̀yin PDP gbogbo yín papọ̀, gbogbo yín lápapọ̀ ẹ̀yin political party látayé lẹ ti máa wọná lọ sọ́run kẹ̀kẹ̀kẹ̀ nílé yín. Ayé yín ò dá o, ẹ burú, ẹ wíkẹ́ndì o, ẹ wíkẹ́ndì títí tí ẹ tún wíkẹ́ndì. Kí ló dé? Ẹjọ́ ẹ̀yin APC ṣẹ̀fẹ̀ lówó kú ni ṣọ́ṣẹ́pẹ̀ fún yín ní gbogbo ẹ̀yin politicians in Nàìjíríà ṣáyé yín ti bàjẹ́ ni. Bẹ́lẹ̀ náà débẹ̀ bóyá máa kówó jẹ ni, bẹ́lẹ̀ bá kúrò tẹ bá rí gbogbo wọn tó ń gbógun tira wọn tí PDP takú ti APC lọ́rùn. Kì í ṣe pé àwọn náà ẹyẹ rẹ ni wọ́n, ẹyẹ burúkú ni wọ́n. Àwọn náà jẹ́jẹ́jẹ́jẹ́ Nàìjíríà títí tó àwọn APC tó gbà lọ́wọ́ wọn. Bóde jẹ́ pé LP nígbà táwọn youth tún wo títí pé bíyá new political party ló tún máa wọ́ọ̀kì tá jẹ́ kí ìrọ̀rùn dé. Tí ẹ wá nira báyìí. Yes daddy, yes daddy. Bàbá Obi
lórí màtá nàìjíríà ní yes daddy wèrè ló lè fowó wèrè lọ́rọ̀ nàìjíríà ọ̀rọ̀ yes daddy kọ́ ni màtá tó wà nílẹ̀ gbogbo yín bí gbogbo wọn náà bá débẹ̀ wèrè náà lọ́dún wo kò sí kankan tó bẹ́tà nù wọn the only solution tó lè solve problem yìí ni pé kẹjẹ́ ká pín Ìgbò ò ní rí abẹ́ yorùbá sá sí yorùbá ò ní rí abẹ́ haúsá fúlàní sá sí haúsá fúlàní ò ní rí abẹ́ yorùbá àti Ìgbò sá sí oníkálukú competition á wà láàrin wa kò sí country new country tá fẹ́ rẹ̀yìn ẹ jẹ́ ká try ẹ̀ wò tí ò bá padà work a lè padà ṣùgbọ́n ẹ jẹ́ á try ẹ̀ wò ṣùgbọ́n mo mọ̀ yín pé ó máa work torí ilẹ̀ yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ̀yin ti mọ̀ pé ẹ lè rí bí sásí àtẹ̀yin political leaders wa torí ẹ̀ lẹ́ṣẹ̀ yín against ẹ̀ ẹ̀ẹ́dẹ̀rọ̀ ògùn ẹ̀ ṣe ó ti di dandan a máa gbà ṣé ẹ ti wá rí wípé ọ̀rọ̀ ẹ̀sìn kò lójú kò nídìí ìwọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó ń han mùsùlùmí léèmọ̀ ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé gbogbo ìgbà lẹ máa fi ń wà kò ń ṣe gbogbo yín o àwọn aláìyé nínú yín ní obi irú mọ́fìtì torí irú owó báyìí tẹ́ máa dájà alẹ̀ tó jẹ́ pé bí ogun ní í ṣe yín tẹ́ máa gbógun ti àwọn ẹlẹ́sìn mìíràn ẹ̀yin lẹ máa rí oníkèfèrí ẹ̀yin lẹ máa rẹ́lẹ́bọ oníkíni ká pè yín báyìí sìn àbẹ́yìn kọ́ lẹ kó 90 billion jẹ àbẹ́yìn kọ́ náà sọ pé ṣe lẹ́ ń fi Mecca ẹ fi lùtù owó Nàìjíríà lọ sí Saudi lẹ́yìn ẹ̀yin dẹ̀ máa sọ fún àwa wípé ẹ̀yin fẹ́ lọ gbàdúrà wá ẹ wá ń lọ sọ pé ẹ lọ lẹ máa wá débẹ̀ lẹ wá mú ìwọ lọ àṣàṣọ dúdú lẹ wọ tẹ lẹ rò pé wàṣọ funfun ẹ wá débẹ̀ ẹ máa deceive ara yẹn ti wá sọ Mecca gan di content ẹ bá ti wá débẹ̀ tẹ wá mú aṣọ funfun tẹ ẹ wé mọ́ra yín lọ́rùn tẹ wá róòmù kiri tẹ yí kiri tẹ àbíkẹ́mi gan lọ Mecca ni àbíkẹ́mi gan dé Mecca ó ti di tourist attraction ẹ wá máa gbàdúrà ní kíkan ẹ wá máa gbàdúrà àwọn kan wá máa rí yín bí èèyàn rẹ àwọn wèrè dídìrín àwọn náà máa ṣe àmì lábẹ́ fídíò yín torí ẹ wà ń bẹ àṣẹṣe lè fi kó owó Nàìjíríà lọ bẹ́ẹ̀ ẹ wá díẹ̀ gbogbo yín wá yóò lè akótí létà bí politician ti ń kó tí wọn lẹ́yìn religious people náà lẹ́ ń kó tí yín ṣe ti wá rí pé both politicians and the religious leaders and elders àwọn ní problem wọn àwọn ní wọ́n ti ya wèrè mọ́ wọn lọ́wọ́ believe them at your own peril kì í ṣe mùsùlùmí nìkan àti kìrìsìtẹ́nì àwọn dádíjí ọ̀pọ̀lọpọ̀ dádíjí ó ti wọná látàyé kan tó dọ̀run kí ló dé ṣe wá ra wọn oníṣẹ̀ṣe kì í ṣe gbogbo wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn wàláì èṣù máa mẹ̀jẹ yín èṣù mẹ̀jẹ kò tí ẹ yé mi kí ló máa mẹ̀jẹ wọn ẹ wò ó níbi tí gbogbo yín bá dé tí mo bá rí yín tẹ́ tún wá ṣe bí olórí burúkú lórí social media ẹ̀yin kó owó Nàìjíríà ẹ̀yin lọ fi ẹ fi Mecca ẹ fi kówó Nàìjíríà lọ Saudi ẹ fi Kaaba sorry kì í ṣe Mecca ẹ fi Kaaba ẹ fi lùtù owó Nàìjíríà lọ Mecca àdúrà yín ò lè gbà àwọn gan tí ẹ nípa àwọn lọ gbàdúrà ṣe bọ́n lọ ṣe tourist attraction láwọn tó jẹ́ pé wọ́n ti káàmpù ọmọ kan tó débẹ̀ àbí ẹlòmíì inú wọn á gbé àlè ẹ̀dá ní ó yá níbi comment section ẹjọ́ nítorí Ọlọ́run pẹ̀lú gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ ìtajọ ń kà ń sìn ẹjọ́ báwo ni Nàìjíríà ṣe fẹ́ da ìwọ tó ṣe ní òpù abálájọ tí bàbá yẹn sọ ó ní the best thing tó lè kó má han rẹ léèmọ̀ gbé ọkọ̀ kúrò lára Nigeria government they are useless tẹ́ bá ń wá the most useless government in the whole world Nigeria ni number 1 wọ́n useless kú Jésù mo sọ yìí mo dúró náà ẹ jẹ́ àgbàgbé ń bi comment section má gbàgbé láti bá mi like fídíò kó bá mi thumb up bá mi mú fídíò kó bá mi share dọ́dọ̀ gbogbo àwọn tó yẹ kó gbọ́ pátápátá wọ́n ti fi Kaaba wọ́n ti fi kó gbogbo owó Nàìjíríà wọ́n ti fi kó lọ Mecca 90 billion hajj subsidy wọ́n ti loot ẹ̀